ọkọ mi ò lójútì, kò síbi tí ò lè ti kinní rẹ̀ bọ̀ bílé bá dá. Jane ló fẹjọ́ sùn. Iwájú onídàájọ́ Dozivere Yahweh tilé-ẹjọ́ kọ̀kọ̀kọ̀kọ̀ kan tó wà lágbègbè Jikoyi nílùú Àbújá tí í ṣe olú ìlú ilẹ̀ wa ni àwọn tọkọtaya méjì kan, abilékọ Jane Ebi àti ọkọ rẹ̀ ọ̀gbẹ́ni Ebi, gbẹ́jọ́ ara wọn lọ. Abilékọ Jane ló gbẹ́jọ́ ọkọ rẹ̀ wá sílé ẹjọ́ ọ̀hún, tó sì fẹ́ kí adájọ́ tú ìgbéyàwó ọlọ́dún gbọọrọ tó wà láàrin àwọn méjèèjì ká, kí kálukú lè máa lọ lọ́tọ̀ọ̀tọ̀. Nínú ọ̀rọ̀ rẹ̀ ni abilékọ Jane ti ní, olúwa mi, èmi ò rò pé mo lè gbé pẹ̀lú ọkọ mi yìí mọ́ o, kì í ṣe ọkọ gidi rárá. Ìgbà gbogbo ló máa ń fìyà jẹ èmi pẹ̀lú àwọn ọmọ tí mo bí fún un, kì í fowó oúnjẹ sílẹ̀ fún wa nínú ilé. Bí mo gbé gbá, á ní mi ò mọ̀ ọ́ gbé, bí mo gbáwo, á ní mi ò mọ̀ ọ́ gbé. Ju gbogbo ẹ̀ lọ, ọ̀pọ̀ ìgbà ló máa ń lọ sùn tí àwọn obìnrin àjòjì níta tí kò ní wálé rárá fún àìmọye ọjọ́. Ní kúkúrú, kò sóhun tí ọkọ mi mọ̀ ṣe ju kó bá obìnrin míì sùn lọ, ojú kì í tì rárá. Kódà àwọn kan ti fún un lórúkọ láàrin ìlú pé kinní abẹ́ rẹ̀ kò mọmọdé. Nínú ọ̀rọ̀ ọkọ ìyàwó, ọ̀gbẹ́ni Ebi ní kò sóòótọ́ kan nínú àwọn ẹ̀sùn pẹ́ẹ́pẹ́ẹ̀pẹ́ tíyàwó òun fi kan òun rárá. Ó ní, olúwa mi, èmi kò rí i pé mo ṣẹ̀ ìyàwó mi lẹ́ṣẹ̀ gidi kankan, mi ò sì mọ̀ nípa àwọn ẹ̀sùn gbogbo tó fi kàn mí yìí. Lóòótọ́, iṣẹ́ awakọ̀ èrò ni mò ń ṣe. Ìgbàgbọ́ àwọn èèyàn ni pé àwọn dẹ́rẹ́bà ọkọ̀ èrò máa ń yan àlè, ṣùgbọ́n tèmi ò rí bẹ́ẹ̀ o. Mo sì nífẹ̀ẹ́ ìyàwó mi gidi, mi ò fẹ́ kẹ́ ẹ tú wa ká. Adájọ́ ilé-ẹjọ́ ọ̀hún ní káwọn tọkọtaya méjì ọ̀hún sì lọ ṣe sùúrù náà, ó sì sún ìgbẹ́jọ́ sí ọjọ́ 7 oṣù kẹta ọdún 2024 yìí, nígbà tí ìgbẹ́jọ́ yóò máa tẹ̀síwájú. Adéwálé Adéoyè ló ṣàkójọ ìròyìn yìí fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online. Faith Adébọ́lá ló kà á sétí ìgbọ́ yín.